A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní tí ó tún fún wa láti pàdé yín ní àṣálẹ́ yìí. Orúkọ mi ni oníwàásù Samuel Tèmítọ́pẹ́ Àkàndé láti inú ìjọ Faith Baptist Church. Mo bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ àti ọ̀rọ̀ Ọlọ́run ní ọ̀sẹ̀ tó lọ lórí ẹ̀kọ́ tá a rí kọ́ láti inú ìgbéyàwó àkọ́kọ́. Mo sọ̀rọ̀ nípa pé àwọn ìdílé ó ní wàhálà ó ń ládojúkọ lónìí. Ṣùgbọ́n nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ò mọ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ nípa ìgbéyàwó. Mo wá wò pé tá a bá tiẹ̀ fẹ́ kọ́ ohun tọ́rọ̀ Ọlọ́run sọ nípa ìgbéyàwó, a gbúdọ̀ lọ wò ó láti bẹ̀rẹ̀ pé báwo ni Ọlọ́run ṣe ṣètò rẹ̀, báwo lọ́lọ́run ṣe ṣàlàyé rẹ̀ fún wa. Bó bá jẹ́ fóònù náà la fẹ́ lò, a lọ ka ìwé rẹ̀. Bó bá jẹ́ tẹlifíṣàn ni, bó jẹ́ rédíò, a lọ gbé yẹ̀wò. Báwo ni gbogbo ẹ̀ ṣe yẹ kó rí, bó ṣe yẹ kó yẹ. Òun ló máa ń jẹ́ kó rọ̀ wá lọ́rùn láti lè láǹfààní láti mọ bó ṣe yẹ ká lò. Ṣùgbọ́n nígbà tó bá jẹ́ pé ti ìgbéyàwó, a nílò láti mọ ohun tọ́lọ́run sọ nípa ìgbéyàwó. Ẹni tó dá ìgbéyàwó sílẹ̀, ó ní àwọn ìlànà tó fẹ́ ká tẹ̀lé nípa ìgbéyàwó. Lọ́sẹ̀ tó lọ, a kà láti inú Genesis orí 2 láti ẹsẹ̀ 18, a sì kà sí 15. Mo sọ fún wa wípé a ka orí 3 ẹsẹ̀ 1 sí 6. Ṣùgbọ́n àláǹfààní láti dé ibi orí 3 yẹn, ibi orí 3 yẹn láti bẹ̀rẹ̀ lónìí. Ṣùgbọ́n ẹ jẹ́ sáré ṣàlàyé àwọn nǹkan tá a ṣe lọ́sẹ̀ tó lọ fún wa. Mo kọ́kọ́ fi hàn wá ní ẹ̀kọ́ àkọ́kọ́ tá a rí kọ́ nínú ìgbéyàwó àkọ́kọ́. Mo fi yé wa wípé ẹ̀kọ́ tá a kọ́kọ́ rí kọ́ ni èrè ìdí ìgbéyàwó. Kí la rí kọ́ o? A rí kọ́ wípé tá a bá fẹ́ wò pé kí lọ́lọ́run kọ́kọ́ fi hàn wá nínú ìgbéyàwó àkọ́kọ́, ìgbéyàwó Ádámù àti Éfà, a rí èrè ìdí ìgbéyàwó. Kí sì lè èrè ìdí ìgbéyàwó tó fi hàn wá? Ó jẹ́ ká mọ̀ wípé ìgbéyàwó túmọ̀ sí ìbánikẹ́gbẹ́, companionship. The purpose of marriage is for companionship. Kárí èèyàn tá a bá kẹ́gbẹ́, kárí èèyàn tá a jọ mọ́ faragúnra wa, kárí èèyàn kábàárì èèyàn tó ń bá wa ń gbé, tó jẹ́ wípé bẹ́ẹ̀ ṣe fi nǹkan lẹ̀ lórí tábìlì kan náà lẹ ṣe bá. Ó ní pé èèyàn ti ní alábàágbénu àti ní olùbánikẹ́gbẹ́nu tàjọ alájọṣe. Companionship. Èkejì tá a rí tá a sọ pé ó tún ṣe pàtàkì tó jẹ́ ète ìgbéyàwó, ó ní for communication, fún ìbásọ. Tí wọ́n bá lé èèyàn ń dágbé, èèyàn ń dárò, èèyàn ń dásọ, ẹni tí ò ná ìkọnù àtẹni tí ò níyàwó. Ṣùgbọ́n nígbà bá ti ṣègbéyàwó, kò yẹ kí ìgbé ayé wa tún súnkún fún ìdásọ, ìdágbé. Ó yẹ kí ó jẹ́ ẹni tí a lè láǹfààní, tó jẹ́ pé ìgbà tó ti níyàwó tiẹ̀, o láǹfààní láti ní ẹni tẹ́jọ́ ń sọ̀rọ̀. Ìgbà tó ti lọ́kọ tiẹ̀, o láǹfààní láti ní ẹni tọ́jọ́ ń sọ̀rọ̀. Ṣùgbọ́n bà ní nínú jẹ́ lónìí wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó ló wà lónìí tó jẹ́ pé wọn èé ṣalábàásọ ara wọn. Ọ̀rẹ́ wà ń ta. Gbogbo eléyìí la fi ẹsẹ̀ Bíbélì múlẹ̀ nípa rẹ̀ lọ́sẹ̀ tó lọ, tó jẹ́ pé tá a bá lọ wò ó, ó wà lórí YouTube wa. Ẹ lè wò ó lórí YouTube mi, youtube.com/@st Akande, youtube.com/@st Akande, tàbí lórí YouTube iléeṣẹ́ ìránṣẹ́ yìí, Grace for Change. A rí ń bẹ̀, a lè lọ wo tètà sọ lọ́sẹ̀ tó lọ, torí a lè mọ́ láǹfààní àti yànnàná rẹ̀ bá a ṣe yànnàná rẹ̀ lọ́sẹ̀ tó lọ. Ẹ̀kẹta tá a mú jáde ń bẹ̀, ó ní pé ìgbéyàwó, ó ní èrèdí ìgbéyàwó, ète ìgbéyàwó, ó ní fún ìbálòpọ̀. The purpose of marriage for companionship, for communication, and for copulation. A jẹ́ kí lè yé wa pé gẹ́gẹ́ Bẹ́ẹ̀lì ṣe sọ, Bẹ́ẹ̀lì jẹ́ ká mọ̀ ní inú ìwé Genesis yẹn, orí 15, Genesis chapter 2:25. Ó ní àwọn méjèèjì wà ní ìhòhò, ojú ò sì tì wọ́n. Pé ẹni tó yẹ kó lè wà ní ìhòhò níwájú ọkùnrin, òun lẹni tó ti ṣègbéyàwó. Ẹni tó yẹ kó wà ní ìhòhò níwájú obìnrin, òun lẹni tó ti ṣègbéyàwó. Tó ò bá tí ì ṣègbéyàwó tó ń wò mí láṣálẹ́ yìí, ó yẹ kójú tì ọ́ láti wà ní ìhòhò lójú ẹnikẹ́ni. Torí ẹ̀ṣẹ̀ sì ni. Bíbélì sì tún sọ fún wa wípé ẹ̀ṣẹ̀ ni fún ọkùnrin àbóbìnrin tí ò tí ì ṣègbéyàwó láti ní ìbálòpọ̀. Ó sì láwọn tó bá ṣe bẹ́ẹ̀, ó ní Ọlọ́run yóò dá wọn lẹ́jọ́. Bọ́lọ́run ṣe dá wọn lẹ́jọ́ mi ò mọ̀. Ṣùgbọ́n mo mọ̀ pọ́rọ̀ Ọlọ́run tọ́lọ́run bá sọ kò ní lọ láìṣẹ. Ṣùgbọ́n fẹ́ wá tá ti ṣègbéyàwó, Bẹ́ẹ̀lì sọ wípé aláǹfààní fún ìbálòpọ̀ ara rẹ̀ nu. A sì tún wo nígbà tá a wo ẹsẹ̀ yẹn, a tún lọ wo ìtí Bẹ́ẹ̀lì sọ nínú Kọ́ríńtì kìíní orí 7.
àwò sísàlẹ̀ ń bẹ̀ tá a ti ráǹfààní tí bíbélì fi sọ wípé ká má ṣe fà kúrò ní ọ̀dọ̀ ara wa. Àwò láti ẹsẹ̀ kejì pé ká má ṣe fà kúrò lọ́dọ̀ ara wa fún ẹni tó ti ṣègbéyàwó. Ọkọ ò lágbára lórí ara rẹ̀, bẹ́ẹ̀ ni ìyàwó ò lágbára lórí ara rẹ̀. Ẹ wá wò tó bá ti jẹ́ pé àmú èrèdí ìgbéyàwó ṣẹ tá a jẹ́ ẹni tó jọ ń kẹ́gbẹ́, tá a jẹ́ ẹni tó jọ ń sọ, ṣe mọ̀ pé gbogbo àwọn nǹkan kẹta yẹn gan yóò nira láti ṣe. Àbí ìgbà tọ́kọ wà ní Kàfàǹchà tíyàwó wà ní Kánò, báwo lẹ ṣe rò pé gbogbo àwọn nǹkan yóò ṣe rọrùn? Òun lọ́lọ́run fi fẹ́ ká mọ èrèdí ìgbéyàwó, ká mọ ète ìgbéyàwó, ká lè tẹ̀lé. Ẹ̀kọ́ àkọ́kọ́ la kọ́kọ́ wò. Ẹ̀kọ́ ẹ̀kejì la fẹ́ bẹ̀rẹ̀ lónìí. Kí ni ẹ̀kọ́ ẹ̀kejì? Ó ní àwọn ìkíyèsára tá a nílò nínú ìgbéyàwó. The precautions needed in marriage. Àwọn ìkíyèsára tá a nílò nínú ìgbéyàwó. Àkọ́kọ́ ni purpose of marriage. Èrèdí ìgbéyàwó, ète ìgbéyàwó. A ti wò, a rí nǹkan mẹ́ta tó jẹ́ èrèdí rẹ̀. Èkejì ni àwọn àkíyèsára tá a nílò nínú ìgbéyàwó. The precautions needed in marriage. Ẹ jẹ́ ká ṣí Bíbélì wa sí ìwé Genesis orí kẹta, a kà láti ẹsẹ̀ kìíní sí ìkẹfà. Genesis orí kẹta láti ẹsẹ̀ kìíní sí ìkẹfà. Bíbélì sọ wípé ejò ṣáà ṣe alárekérekè ju ẹranko ìgbẹ́ ìyókù lọ tí Olúwa Ọlọ́run ti dá. Ó sì wí fún obìnrin náà pé òótọ́ ni Ọlọ́run wí pé ẹ̀yin kò gbọdọ̀ jẹ gbogbo èso igi ọgbà. Obìnrin náà sì wí fún ejò náà pé àwa máa jẹ nínú èso igi ọgbà, ṣùgbọ́n nínú èso igi nì tí ó wà láàrin ọgbà Ọlọ́run ti wí pé ẹ̀yin kò gbọdọ̀ jẹ nínú rẹ̀, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọdọ̀ fọwọ́ kàn kí ẹ̀yin kí ó má bàa kú. Ejò náà sì wí fún obìnrin náà pé ẹ̀yin kì yóò kú ikú kúkú kan, nítorí Ọlọ́run mọ̀ pé ní ọjọ́ tí ẹ̀yin bá jẹ nínú rẹ̀, nígbà náà ni ojú yín yóò là, ẹ̀yin ó sì dàbí Ọlọ́run, ẹ ó mọ rere àti búburú. Nígbà tí obìnrin náà sì rí pé igi náà dára ní jíjẹ àti pé ó sì dára fún ojú àti igi tí a ìfẹ́ láti mú ni gbọ́n, ó mu nínú èso rẹ̀, ó sì jẹ, ó sì fi fún ọkọ rẹ̀ pẹ̀lú rẹ̀, wọn ó sì jẹ. Kí Ọlọ́run kó bùkún kíka ọ̀rọ̀ rẹ̀. Ẹ jẹ́ ká gbàdúrà. Bàbá, a dúpẹ́ lọ́wọ́ yín fún àǹfààní tẹ́ fún wa. A dúpẹ́ pẹ̀yin ni Ọlọ́run. A dúpẹ́ tẹ́ tún fún wa láǹfààní láti wà láyé lọ́sẹ̀ yìí. A sì mọ̀ pé ẹ ní ìdí tẹ́ fi jẹ́ ká wà láyé. A ti tún wà lórí móhùnmáwòrán yìí láṣálẹ̀ yìí. A gbàdúrà pé kẹ́ ẹ lo ọ̀rọ̀ yín láti bọ́ wa, kẹ́ ẹ lo ọ̀rọ̀ yín láti yí ayé wa padà, kẹ́ ẹ lo ọ̀rọ̀ yín láti jẹ́ ká lè jẹ ń tẹ́ fẹ́ ká jẹ́. Ẹ fún mi ní agbára láti lè wàásù ọ̀rọ̀ yín. Ẹ sì lo ọ̀rọ̀ yín nínú ọkàn àwọn ènìyàn. Ògo àtọlá ni fún orúkọ yín, Jésù Olúwa wa. Àmín. Mo ní àwọn ìkíyèsára tá a nílò nínú ìgbéyàwó. Òun láti wo ọ̀pọ̀lọpọ̀ kíyèsára la nílò tó pọ̀ nínú ìgbéyàwó tó yẹ ká kíyèsí, tó ṣe pàtàkì, tá a sì lè rí nínú ìgbéyàwó àkọ́kọ́, tá a rí pé ó kó bá ìgbéyàwó àkọ́kọ́. Àwọn àìkíyèsára wọn tó kó bá ìgbéyàwó àkọ́kọ́, a lè rọ́pọ̀lọpọ̀. The precautions that are needed in marriage ó pọ̀ tó jẹ́ pé ó kó bá àwọn ìgbéyàwó àkọ́kọ́. Kí ni àkọ́kọ́ tó yẹ ká kọ́kọ́ kíyèsí? Ó ní pé ká sá fún àwọn àrékérekè èṣù. What are the precautions needed in marriage? Run from Satan's subtleties. Ká sá fún àwọn àrékérekè èṣù. Ẹ wo ní ẹsẹ̀ kìíní, Bíbélì sọ pé ejò ṣáà ṣe alárékérekè ju ẹranko ìgbẹ́ yòókù lọ tí Olúwa Ọlọ́run ti dá. Ó sì wí fún obìnrin náà pé òótọ́ ni Ọlọ́run wí pé ẹ̀yin kò gbọdọ̀ jẹ gbogbo èso igi ọgbà. Ó mú àrékérekè wá fún obìnrin náà, Éfà, láti sọ pé wò ó, Ọlọ́run ní kẹ́ ẹ má jẹ gbogbo èso gbogbo inú ọgbà bí? Eléyìí Ọlọ́run ò ní wọ́n má jẹ, ṣùgbọ́n àrékérekè ló fi ṣe tó fi súnmọ́ obìnrin náà. Ẹ jẹ́ ń sọ fún wa, kò sí ìgbéyàwó kankan tó wà láyé yìí tí èṣù ò ní dánwò. Kò sí ìgbéyàwó kankan tí ó wà láyé yìí tí èṣù ò ní fi àrékérekè fẹ́ wọnú rẹ̀. Kò sí ìgbéyàwó kankan tí yóò wà láyé yìí tí èṣù ò ní wọ̀nà láti wó lulẹ̀.
ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ọgbà tá a bá kíyèsára láti wò wípé kí ni àwọn àrékérekè èṣù, ká kíyèsára láti sá fún àwọn àrékérekè èṣù, á bọ́ sínú páńpẹ́ Sátánì o. Òun ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìdílé lónìí kò jẹ́ n tó yẹ kó jẹ́ mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ìdílé lónìí ló ti dàrú. Ọ̀pọ̀lọpọ̀ ìdílé lónìí ni ò fẹsẹ̀ múlẹ̀ mọ́ nítorí wípé àrékérekè èṣù ó ti gbà wọlé sínú ayé wọn bó ṣe gbà wọlé sínú ìgbéyàwó àkọ́kọ́. Ní báwo ló ṣe kọ́kọ́ bẹ̀rẹ̀? Nígbà tí Sátánì tí Éfà ò sá fún àrékérekè èṣù. Ẹ wò ó kọ́kọ́ bẹ̀rẹ̀ láti dojú ìjà kọ ọ̀rọ̀ Ọlọ́run. He attacks the word of God. Béṣù ṣe máa ń bẹ̀rẹ̀ nu. Tọ́jú bá fẹ́ da ìdílé rú, yóò kọ́kọ́ dojú ìjà kọ ọ̀rọ̀ Ọlọ́run. Yóò kọ́kọ́ jẹ́ kọ́rọ̀ Ọlọ́run tó gbàgbọ́ yóò dàrú mọ́ ọ lójú. Ẹ wò lẹ́sẹ̀ kìíní, ó ní ejò ṣáà ṣe àrékérekè ju ẹranko ìgbẹ́ ìyókù lọ tí Olúwa Ọlọ́run ti dá. Ó sì wí fún obìnrin náà pé òótọ́ ni Ọlọ́run wípé ẹ̀yin kò gbọdọ̀ jẹ gbogbo èso igi ọgbà. Ọlọ́run ò ní wọn gbọdọ̀ jẹ gbogbo èso igi ọgbà bí mo ṣe sọ. Ṣùgbọ́n ọ̀nà téṣù lè gbà wọlé láti jẹ́ kó tẹ́tí sóhun, ò ní pé kí ó mú ọ̀rọ̀ díẹ̀ nú ọ̀rọ̀ Ọlọ́run kó fi òórọ́ kún kí ìwọ náà lè máa wò pé àbí jẹ́ ṣàlàyé fẹ́ṣù bọ́lọ̀ ń ṣe sọ. Ṣé wá rí ibi tí Éfà ti fẹ́ mọ tiraka láti mọ ṣàlàyé fẹ́ṣù? Ní kí ló tún ṣe? Ó tún fi kún ń sọ̀rọ̀ débẹ̀ hàn. Ṣùgbọ́n béṣù ṣe bẹ̀rẹ̀ nu nítorí pé Éfà ò sá fún àrékérekè èṣù, ó jẹ́ kó bára rẹ̀ nínú páńpẹ́ èṣù. Tá a bá fẹ́ kí ìgbéyàwó wa jẹ́ n tó yẹ kó jẹ́, a gbúdọ̀ sá fún àwọn àrékérekè èṣù. Nítorí pé èṣù ó máa ń ṣe lòdì sí ọ̀rọ̀ Ọlọ́run ni. Èṣù ó máa ń dojú ìjà kọ ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run ti sọ fún wa bí ìgbéyàwó wa gbúdọ̀ ṣe rí, ṣùgbọ́n èṣù ó wá láti dojú ìjà kọ kí ìgbéyàwó wa má bàa jẹ́ n tó yẹ kó jẹ́. Ẹ jẹ́ ká ṣe tán láti sá fún. Kò sáwọn tí Sátánì ò ràn wá mọ́ láti dàgbéyàwó rú nísìn. Àwọn ìrì táwọn èèyàn mọ̀ sọ lónìí, má finú tọkùnrin o, ọkùnrin ò ṣe é finú tọ́ o, má finú tọ́ obìnrin o. Obìnrin ló ń sọ báwọn. Obìnrin òun ló fẹ́ mọ pọ́nlé. Oríṣiríṣi ọ̀nà làwọn èèyàn ti ń sọ oríṣiríṣi lónìí tó jẹ́ pé tíwọ náà bá rò ó, bó o bá wà nílé ọkọ ó mọ̀ wò pé mi ì lè gbọ́kọ mi gbọ́. Tó bá níyàwó sílé ó mọ̀ wò pé mi rò pé mo lè gbà ìyàwó mi gbọ́. Àwọn ọ̀rẹ́ mi ti sọ pé má finú tọkùnrin, àwọn ìyá mi ti sọ, bàbá mi ti sọ bẹ́ẹ̀. Wò ó, ìrírí ayé ẹlòmíì tó ṣẹlẹ̀ sí kò ṣe pé òun ni yóò darí ìdílé tiẹ̀. Kí ló yẹ kó darí ìdílé rẹ? Ọ̀rọ̀ Ọlọ́run, Bíbélì ọ̀rọ̀ Ọlọ́run. Tá a bá fẹ́ kí ìgbéyàwó wa jẹ́ tó yẹ kó jẹ́, á sá fún àwọn àrékérekè èṣù. Nítorí pé èṣù máa ń wá láti dojú ìjà kọ ọ̀rọ̀ Ọlọ́run ni. Ó bẹ̀rẹ̀ láti máa sọ pé ìjọ Ọlọ́run ò ti ní kẹ́ ẹ mọ́ jẹ gbogbo èso. Ọlọ́run ò ní kí wọ́n má jẹ gbogbo èso, ṣùgbọ́n ní tọ́lọ́run sọ fún wọn. Mo ní pé yóò dojú ìjà kọ ọ̀rọ̀ Ọlọ́run nígbà tá a bá sá fún àrékérekè rẹ̀. Ẹ̀kejì tí mo rí ni pé yóò fa àwọn tó bá ti rí pé wọ́n ti rọra gbégbèsè kúrò lọ́dọ̀ Ọlọ́run súnmọ́ ọ̀dọ̀ òun, yóò fà wọ́n kúrò. Ẹ wo ẹsẹ̀ kejì, ó ní obìnrin náà sì wí fún ejò náà pé àwa máa jẹ nínú èso igi ọgbà. Ẹsẹ̀ kẹta, ṣùgbọ́n nínú èso igi nì tí ó wà láàrin ọgbà, Ọlọ́run ti wí pé ẹ̀yin kò gbọdọ̀ jẹ nínú rẹ̀, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọdọ̀ fọwọ́ kàn kí ẹ̀yin kí ó má bàa kú. Ọlọ́run ò ní kí wọ́n má fọwọ́ kàn, ṣùgbọ́n ní wọn gbúdọ̀ jẹ kí ni? Wọn gbúdọ̀ jẹ. Ó níjọ́ tí wọ́n bá jẹ, ó ní kíkú ni wọ́n kú. Ṣùgbọ́n jẹ́ rí ìgbà tí Sátánì ti rí in tí Éfà ṣe, ó ti rí pé Éfà kò ṣe, ó ti rí pé ó ti rọra, ó ti sún kúrò níbi ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run tí ó yẹ kó mọ̀ dojúdojú kò mọ̀ dáadáa mọ́. Ó ti rí gẹ́gẹ́ bí eléyìí ó ṣe mú, ó rọrùn láti mú. A rí pé Éfà ẹ̀ṣẹ̀ tó mọ ìtọ́lọ́run sọ gan fún ní gbòógì.
torí pé tọ́lọ́run sọ kò é ṣe pé ó ní kí wọ́n má jẹ kí wọ́n má fọwọ́ kàn ó ní wọ́n má jẹ ṣùgbọ́n Sátánì ti rí pé ó ti jẹ́ tó ti sá fọ́rọ̀ Ọlọ́run ó fi kó bá ìdílé wọn. Táwa náà bá ní ìdílé tí Sátánì ò ní lè borí rẹ̀ ẹ jẹ́ ká jẹ́ ẹni tí ó sá fún Sátánì. Ẹ má wulẹ̀ bá Sátánì ní àkùrọ̀sọ. Mo mọ̀ pé àwọn ọkọ burúkú wà o, mo mọ̀ pé aya burúkú wà o, mi sọ pé wọ́n sí o, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìdílé tó ń bẹ̀rẹ̀ lónìí ni wọ́n tiẹ̀ tí ì mọ nǹkan kan tó ní í ṣe pẹ̀lú ìdílé tí wọ́n ti ń gba àrékérekè èṣù gan láàyè débi pé èṣù ti ń dánwò wò. Ọ̀pọ̀lọpọ̀ ìdílé tó sì wà lónìí ló jẹ́ pé ìdánwò èṣù ló kó bá ìdílé wọn débẹ̀ yẹn. Àkọ́kọ́ tí mo kọ́kọ́ sọ ni a nílò láti kíyèsára láti sá fún àrékérekè èṣù. Precautions needed in marriage. Run from Satan's subtlety. He attacks the word of God. He attracts the wanderers from God. Ẹ̀kejì tí mo fẹ́ sọ fún wa ní àwọn kíyèsára ta nílò láti mọ̀ ó ní pé kí a máa bá arábìnrin wa àbárákùnrin wa ká máa bára wa sọ àwọn nǹkan tá a fẹ́ ṣe. Relate your thoughts to your soulmate. Run from Satan's subtlety. Relate your thoughts to your soulmate. Ká máa bára wa sọ̀rọ̀ àwọn èrò wa, ká máa ṣàlàyé nǹkan fún ara wa. Ẹ wo ẹsẹ̀ kẹfà. Ní ẹsẹ̀ kẹfà yẹn Bíbélì sọ orí kẹta ẹsẹ̀ kẹfà ó ní nígbà tí obìnrin náà sì rí i pé igi náà dára ní jíjẹ àti pé ó sì dára fún ojú àti igi tí a fẹ́ láti mú ni gbọ́n, ó mú nínú èso rẹ̀ ó sì jẹ, ó sì fi fún ọkọ rẹ̀ pẹ̀lú rẹ̀ ó sì jẹ. Ẹ wo mo rí pé mo rò ó tó bá jẹ́ pé Éfà jẹ́ ẹni tí ó máa ń fẹ́ bá ọkọ rẹ̀ sọ èrò rẹ̀ pé wọ́n máa ń jọ ń rò ó pé mò ń ronú nǹkan báyìí báwo ni kí n ṣe tó jẹ́ pé wọ́n máa nǹkan tiẹ̀ ṣẹlẹ̀ ń ta àmọ́ jọ ń sọ àmọ́ jọ ń rò ó àmọ́ jọ ń ṣàpérò kó tó nípa ṣèpinnu. Ṣé ẹ mọ̀ wípé àkóbá yóò ní í ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìdílé? Kò sí àpérò, kò sí pé mo ń fi ọ̀rọ̀ lọ ìyàwó mi kí n tó gbégbésẹ̀, kò sí pé mo ń fọ̀rọ̀ lọ ọkọ mi kí n tó gbégbésẹ̀. Tí a bá kíyèsára káwa náà jẹ́ ẹni tó máa ń bá ara wa jíròrò kó tó nípa gbégbésẹ̀, irú ipò tí Ádámù àti Éfà bára wọn náà láàbà wọn. Ẹ wò bí ò bá ṣe dára tó kó jẹ́ wípé nígbà tí Sátánì tó fi ọ̀rọ̀ náà lọ Éfà pé wò ó ẹ dàbí Ọlọ́run tí ẹ bá jẹ́, tí Éfà ò tiẹ̀ mọ tó tọ́ àti tó yẹ torí òun ló tún fi ń fi ọ̀rọ̀ kún ọ̀rọ̀ Ọlọ́run. Tó bá jẹ́ pé ní èṣù ejò mo gbúdọ̀ bọ́kọ mi sọ̀rọ̀ tá a bá jọ agree ní tá a bá jọ sọ màá jẹ́ kẹ́ ẹ gbọ́n pa rẹ̀. Ṣé ẹ mọ̀ pé Ádámù tí Ọlọ́run fa òfin lé lọ́wọ́ tó sọ pé ẹ gbúdọ̀ jẹ èso yẹn ẹ kú, ṣé ẹ mọ̀ wípé yóò rọ̀ ọ́ lọ́rùn láti sọ pé ìyàwó mi èso wo ló mú dání yìí mọ́ kó má jà ṣe báyìí o má jà ṣe o jọ́ ṣùgbọ́n Éfà ó jẹ́ ẹni tó wò nírò pé tí n bá ti sọ náà ni tí n bá ti ṣe tèmi bí n bá fẹ́ rò ní ọ̀rọ̀ tòní báwọn èèyàn ṣe máa ń tàn wá wò ó fẹ́ jọ́ kọ́kọ́ ẹ sọ kó sọ ẹ di ìgbẹ̀wù dání ni bẹ́ẹ̀ náà wọ́n máa ń sọ pẹ̀lú ọkùnrin àbíyàwó ẹ ti ṣẹ̀fọ́ fún ẹ jẹ ni ìwọ wá ti di ò lè dá nǹkan kan ṣe máa fi tó bá sọ fún ìyàwó ẹ èmi àtìyàwó mi ni obìnrin lòún wí báyẹn ìwọ ló ti dà báyẹn èmi àtọkọ mi ni ọkọ mi ìjọ tọkọ ẹ bá dojú ẹ sórun alẹ́ ìwọ má dáwọn nǹkan ṣe lẹ́yìn àwọn àrékérekè èṣù yẹn tó o ti ṣe náà kí ló jẹ bọ̀ ń bẹ́ẹ̀. tó o bá mọ̀ pé ò fẹ́ nídìílé kí ló dé tó o wulẹ̀ mọ́ ṣègbéyàwó torí àwọn àmúyẹ tá a rí kọ́nù ìdílé àkọ́kọ́ ó ní í ṣe pé ẹni tó bá ti ṣe ìgbéyàwó ó ti di ọ̀kan ṣoṣo pẹ̀lú aya rẹ̀ ó ti di ọ̀kan ṣoṣo pẹ̀lú ọkọ rẹ̀. tó bá wá jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ló ti ṣìfẹ́ tí wọ́n bá wà lára wọn má jẹ́ káwọn ọmọ rẹ tún lòdì sọ́rọ̀ Ọlọ́run. ó sì mọ̀ gbésẹ̀ tó gbé tó jẹ́ kó o ṣe ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ pé àìtẹ́tísọ́ òtítọ́ yẹn gan ló kó bá wọn. má jẹ́ kéṣù lù ọ́ láti darí ẹlòmíì rú. tó bá jẹ́ pé Éfà ó jẹ́ ẹni tí ó kọ́ láti sọ pé mo fẹ́ fi ọ̀rọ̀ tó ọkọ mi létí mo gbàgbọ́ pé wọn ò ní bára wọn
àbí gbogbo wa gan láyé yìí àní bára wa ń bi abára wa torí ẹ̀ṣẹ̀ àìfà àtàdámù ló wá sórí ayé wa gbogbo àwọn ègún tọ́lọ́run gé fún wọn nítorí pé àwọn lòbí àkọ́kọ́ òun làwa náà ń jogún ṣe ti rí pé ọ̀pọ̀lọpọ̀ ìpinnu tí àwọn nǹkan tá a wò pé mo lè dá ṣe mi nílò ọkùnrin kan láti bá mi ṣe ọkọ mi lè jẹ́ ọkọ mi ni èmi náà mo fẹ́ mọ ṣe nǹkan mi fúnra mi aya mi lè jẹ́ aya mi ni mi ò fẹ́ ṣe mọ̀ pé kì í ṣe yìí nìkan ni yóò kó bá àwọn ọ̀ràn tó ń bọ̀ lẹ́yìn náà ṣùgbọ́n a rí pé éfà ó dá ṣe ni kò fi lọ ọkọ rẹ̀ kó tó gbégbésẹ̀ bíbélì sì fi yé wa nínú ìwé Tímótì kínní orí 2 ẹsẹ̀ 14 ó ní ààtàn Ádámù jẹ mo ń fi yé wa ní bíbélì ṣe sọ ó láàtàn Ádámù jẹ ó lóbìnrin látàn jẹ ó ló sì bára rẹ̀ nínú ẹ̀ṣẹ̀ Ádámù ààtàn jẹ Ádámù mọ̀ọ́mọ̀ jẹ èso yẹn nítorí ìyàwó rẹ̀ jẹ́ ní ìfẹ́ tó ní sí ìyàwó rẹ̀ ni ṣùgbọ́n tó bá jẹ́ wípé éfà yàn láti mọ̀ jẹ́ k'Ádámù tó dé mo lè sọ fún yín pé gẹ́gẹ́ bọ́rọ̀ Ọlọ́run ṣe sọ pé àtànjẹ Ádámù wọn ò bá ti jẹ jèso torí yóò lè sọ́gbà ìyàwó mi mọ̀ jẹ́ ká bọ́ mọ̀ jẹ́ ká kí la fẹ́ tí Ọlọ́run ò tí ì fi fún wa kí la fẹ́ àwa náà gba àjàrà àṣẹ làálàá à ń gbádùn kí la tún wá ń wá kiri tẹ́sán fi wá mọ̀ sọ fún wa wípé á dàbí Ọlọ́run tá a bá dàbí Ọlọ́run kí la tún fẹ́ ṣe bí àwọn ẹranko yìí ṣe bẹ́ẹ̀ mi mo sọ gbogbo wọn ló kọ ṣe bẹ́ẹ̀ mi nìkan ló mo wà ń bẹ̀ ṣe mọ̀ pé òye ọkọ àtayánu tá a bá máa ń bára wa jíròrò ká tó gbégbèsẹ̀ àrékérekè èṣù ẹja sá fún these are precautions that are needed in marriage run from Satan's subtlety relate your thought to your soulmate àwọn ìrònú mi wà tá à ń dárò tó jẹ́ pé ó yẹ kájọ mọ́ jíròrò rẹ̀ ni pẹ̀lú aya wa pẹ̀lú ọkọ wa kí a má bàa sí ìgbésẹ̀ gbé tá a bá ti ń dàgbésẹ̀ gbé ní bó ṣe wù wá ọ̀pọ̀lọpọ̀ wa láṣàṣìṣe ẹ̀kẹta láwọn àwọn àkíyèsára tó yẹ ká kíyèsára ó ní pé a gbúdọ̀ yàn ká kíyèsára ká yàn láti gbé ara lé òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run rely solely on the scripture ṣe rí tá a bá kíyèsára sí n tá a fẹ́ gbára lé láti darí ìdílé wo ní jẹ́ tó yóò jẹ́ o ẹ wò ó ìtìbẹ́lì sọ ní orí 3 ẹsẹ̀ 4 ó ní ejò náà sì wí fún obìnrin náà pé ẹ̀yin kì yóò kú ikú kan Ọlọ́run sọ fún wọn wípé wọ́n kú ejò sọ fún wọn wípé wọ́n ní kú kan ẹ gbọ́ ọ̀rọ̀ ta ni kí n gbàgbọ́ ọ̀rọ̀ Ọlọ́run àbọ̀rọ̀ Sátánì lọ́pọ̀lọpọ̀ lónìí ọ̀rọ̀ Sátánì là ń gbàgbọ́ ìtọ́lọ́run ní kò dára tọ́lọ́run bá ní kò dára fún ìgbéyàwó kò dára fún ìdílé láàmú sọ pé kò sí tó burú ń bẹ̀ èmi ó ṣe kò sí nǹkan kan tó wà ń bẹ̀ àwọn èèyàn ń ṣe ọkàn mi gá sọ pé ó dáa bẹ́ẹ̀ ni Sátánì náà sọ fún ìdílé yẹn pé wọ́n ní kíkúkúkú kan ta ló lágbára jù Sátánì ní àbọ̀ Ọlọ́run ni gbọ̀n láti gbégbé ayé rẹ lórí òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run gbégbé ayé ìdílé rẹ lórí òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run ẹ sì rí pé ẹ ní ṣe àṣìṣe ṣùgbọ́n tó bá ti yàn láti sọ pé mo fẹ́ ṣe bó ṣe wù mí mo fẹ́ gbọ́ ọ̀rọ̀ Sátánì gbọ́ èyí ò bára rẹ̀ níbi tí ò dáa o nǹkan tó lè ran ìdílé rẹ lọ́wọ́ tó lè jẹ́ ká ní ìdílé aláyọ̀ tó lè jẹ́ ká ní ìdílé tẹ̀síwájú òun ni ká jẹ́ ìdílé tó gbára lé ọ̀rọ̀ Ọlọ́run. Rely solely on the scripture. These are precautions to take in your marriage. First, run from Satan's subtlety. Second, run your thought by your soulmate. Third, rely solely on the scripture. Ẹ jẹ́ ká sá fún àwọn àrékérekè èṣù. Tá a bá fẹ́ gbégbèsè ẹ já jíròrò rẹ̀ pẹ̀lú ọkọ àtaya wa. Ẹ̀kẹta, ẹ jẹ́ ká gbára lótìtọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Bóyá wo tiẹ̀ wá mọ̀ bó ṣe lè ní ìdílé aláyọ̀ mo fẹ́ sọ fún ọ wípé ẹnikẹ́ni tó bá tiẹ̀ fẹ́ ní ìdílé aláyọ̀ ó gbúdọ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú mímọ̀ Jésù gẹ́gẹ́ bí olùgbàlà rẹ̀ torí pé nínú Jésù ni ìfọ̀kànbalẹ̀ wà Bíbélì jẹ́ ká mọ̀ pé gbogbo wa la ti ṣẹ̀ ó jẹ́ ká mọ̀ pé gbogbo wa lè rí ẹ̀ṣẹ̀ tọ́ sí ó sì jẹ́ ká mọ̀ pé Jésù san gbèsè ẹ̀ṣẹ̀ wa gbogbo wa la jẹ́ ẹlẹ́ṣẹ̀ èrè ẹ̀ṣẹ̀ wa jọ̀run àpáàdì Jésù san gbèsè ẹ̀ṣẹ̀ wa kí wá ló fẹ́ ká ṣe ó fẹ́ ká gbàgbọ́ Bíbélì sọ pé ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́ kì yóò ṣègbé ṣùgbọ́n yóò ní ìyà nípẹ̀kun tí wọn náà bá fẹ́ gbàgbọ́ láṣálẹ́ yìí o lè wí tẹ̀lé mi tẹnu àti ọkàn rẹ pé Jésù Olúwa
dáríjì mi èmi ẹlẹ́ṣẹ̀, kó gbọ́kàn mi là. Mo gba ẹ̀bùn ọ̀fẹ́ rẹ tí ṣe ìyà nípẹ̀kun fún ara mi. O ṣé Jésù tó kú nítorí ẹ̀ṣẹ̀ mi. Ní orúkọ Jésù mo gbàdúrà. Àmín. Tó bá jẹ́ pé o ti gbàdúrà yẹn tọkàntọkàn rẹ, ìwọ náà lè ní ìdánilójú pé o ti dọmọ Ọlọ́run. Bó bá tẹ̀ ti jẹ́ pé o ṣe ẹsẹ̀ gbé nínú ìgbéyàwó rẹ, o lè tọ̀ ọ́ lọ pé dárí wa, ràn mí lọ́wọ́ Jésù, yóò sì ràn ọ́ lọ́wọ́. Bóyá o sì nílò ìmọ̀ràn láti ọ̀dọ̀ wa láti fún ọ ní ìmọ̀ràn pa bó ṣe yẹ kó o ṣe, o lè pè wá sórí nọ́mbà wa 0816-208-1344 0816-208-1344. WhatsApp nọ́mbà wa náà tún ni, o sì lè pè sórí ẹ̀ tàbí kó o fàtẹ̀jíṣẹ́ ránṣẹ́. WhatsApp nìkan ni eléyìí 0901-291-2344 0901-291-2344 tàbí Glo nọ́mbà wa 0705-530-7492 0705-530-7492. Títí di ọjọ́ mẹ́jọ tá a pàdé, àlàáfíà. Adùn nílé tiwa, gbọ̀ngàn rẹ̀ yóò gba ọ̀run kan, ayé ò gbọ́ pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi, Jésù kú fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi, Jésù